Àkàndá mòdé o. Àní tọ́lọ́run ọba mi ò ní, àṣeun tọ́lọ́run ọba mi ò lè ṣe. Àní ìkáyé káfàtà mòdé o. Ilẹ̀ Ìwó ni mo fẹ́ lọ lóde tá a wà yìí. Ìwó ọmọ olódò ọba, ọmọ àtẹnigbọlá, ọmọ àtẹnigbọrẹ. Ìwó tí ò nílẹ̀kùn, ẹ̀rú wẹ́wẹ́ ni bàbá wọn fi ń délé. Ìwó lọmọ olóòlà tí ń sá kẹ́kẹ́, ọmọ olóòlà tí ń bo àbàjá. Mo kí yín o. Gbogbo ọmọ Ìwó lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ̀kú kó lè dà tí gbogbo yín ń bá kí. Ọ̀dọ̀ kábíyèsí olúwo tilẹ̀ Ìwó ni mo fẹ́ yà sí, ọba Abdulrasheed Adéwálé Àkànbí, tó sọ̀rọ̀ ẹ̀ di ọba abẹ̀sẹ́kù bí òjò. Akíkanjú ọba tí ń gbọ́bẹ̀ ẹgbẹ́ ẹ̀ létí, kò kàn mí ọba tí ò ná ní àṣà ìbílẹ̀. Ọba aláfẹ́, ọba fi afẹ́ sára rìndìn, ọba fífa àájì lògbà. Kábíyèsí mo kí yín, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹsàn-án bó jókòó pẹ́pẹ́pẹ́, kírùkẹ̀rẹ̀ ó gbó kó sì dọ́kínní o. Kábíyèsí o, àmọ́ kí ló dé èé ti rí? Ó sì jẹ́ pé ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lónìí, bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ. Ẹ̀yin lọ́ba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tí yóò kọ́kọ́ dé adé fún olórí ẹ̀ lẹ́yìn bàbá wa Oòduà tí wọ́n dé adé fún Olókun olórí wọn. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ó yé wa ni pé bàbá wo Oòduà tí wọ́n dé adé fún Olókun tí wọ́n yé wọn, ó sì ní ìdí pàtàkì. Àwọn ọba tó sì kù nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Oòduà, ó ní ìdí tí wọn ò fi padà dé adé fún olórí wọn. Ẹ̀yin lọ́ba àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbé òṣùká lérí, tí ó fi adé sílẹ̀, tó mọ̀ péré ní ẹ́míà, orúkọ ọba ilẹ̀ bòmí, tí yìnyín sì tako àṣà ilẹ̀ kóòtù òjíbí. Ẹ̀yin tó ń lọ́ba àkọ́kọ́ tí ó kọ́ gbá ọba ẹgbẹ́ ẹ̀ létí. Kábíyèsí, kí ló dé tẹ̀ ń dorí àṣà àkódò? Orí adé ni mí, òun ló jẹ́ kí n lè máa sọ ohun tí mò ń sọ yìí. Torí Yorùbá pé àgbà ní ń tòlú, ọmọdé ní ń tún léṣe. Kábíyèsí ẹ̀ bá wa tòlú. Yorùbá pé ọba tó jẹ tìlú tòrò, orúkọ rú wọn èyí parẹ́ o. Ọba tó sì tún jẹ tìlú tòrò nídà kejì ẹ̀wẹ̀, orúkọ wọn èyí parẹ́. Láti ìgbà tẹ́ ẹ ti dórí àpèrè, awuyewuye ni lọ́tún. Kábíyèsí olúwo ni o, kábíyèsí olúwo ni o. Gbogbo tẹ́ ẹ̀ ń ṣe ní ń tako àṣàlẹ̀ Yorùbá. Tẹbí Yorùbá tiẹ̀ pé bójú ò bá ti olè, ojú àmọ́ ti aráalé ẹ̀. Ṣẹ́yìn ò mọ̀ pé gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yìí ní ń tàbùkù àṣà ilẹ̀ Ìwó níta gbangba. Ó sì jẹ́ ohun tí jẹ́ káwọn ọmọ ìlú mi ò mọ̀ sọkùbákùgbé ọ̀rọ̀ sáwọn ọmọ ìlú Ìwó tí ń bẹ nídàálẹ̀. Pé sẹ́yìn ò rí ohun tọ́ba yín ń ṣe ni? Sẹ́yìn ò lè gba kábíyèsí yín nímọ̀ràn ni? Sẹ́yìn ò lè pe kábíyèsí yín sí àkíyèsí ni? Èyí sì ń dójú ti àwọn ọmọ ìlú Ìwó níta. Àbí ká pé kò sí àwọn àgbà tí wọ́n lè sòótọ́ ọ̀rọ̀ ni? Ṣebí Yorùbá tiẹ̀ pé àgbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ẹ̀yin àgbà kan wà nílẹ̀ Ìwó, orí ọmọ tuntun sì ń wá lójú yín. Àbẹ́ ẹ ti gbàbẹ̀ tẹ́lẹ̀, kó má ṣe pé ẹ ti jẹ dòdò ní ò jẹ́ kẹ́ ẹ lè sòdodo o. Ṣebí kábíyèsí olúwo tilẹ̀ Ìwó tiẹ̀ náwọn ìjòyè. Ká tiẹ̀ pé ẹ̀yìn òkè òkun ni wọ́n ti mú kábíyèsí wá jọba, ni ò jẹ́ kí wọ́n mọ bí àṣàlẹ̀ Yorùbá àti àṣà ilẹ̀ Ìwó ṣe rí. Ṣé bó sì yẹ kẹ́yìn àgbààgbà tẹ́ ẹ̀ ń bẹ nínú ìlú ọ̀hún kẹ́ ẹ máa pè wọ́n ṣàkíyèsí pé kábíyèsí báyìí ló ti yẹ ẹ ṣe, kábíyèsí báyìí ni wọ́n ti ń ṣe. Ṣé bó yẹ kẹ́yìn ìjòyè kẹ́ ẹ pé kábíyèsí sí àkíyèsí pé kábíyèsí wọn èyí ṣe báyìí. Kí kábíyèsí ó tó lọ òde, ó yẹ kẹ́ ẹ máa fún kábíyèsí láwọn ọ̀rọ̀ ìmọ̀ràn kọ̀ọ̀kan pé kábíyèsí bẹ́ẹ̀ bá ti dóde o, báyìí ló sì yẹ kẹ́ ẹ ṣe, báyìí ni wọ́n ṣe ń ṣe. Ẹ sì fi kábíyèsí sílẹ̀, gbogbo nǹkan sì ń dàrú, kábíyèsí sì ń dojú àṣà kodò. Ẹ ti jẹ dòdò àbí? Ni ò jẹ́ kẹ́ ẹ lè sòdodo.
àbí ńgbà tá a bá ń bá ìwà tí ò bójúmu lọ́wọ́ orí adé, kí ni ká ti wá sọ irú tàwọn ará ìlú tí wọ́n bá ń wúrú wà bẹ́ẹ̀ ń kọ́? Tàbí bí ìjòyè kan bá wúrú wà bẹ́ẹ̀ sí ìjòyè míì, irú ẹjọ́ wo ni kábíyèsí fẹ́ dá? Tàbí bí ìjòyè kan bá tiẹ̀ wá wúrú wà bẹ́ẹ̀ sí kábíyèsí kan, irú ẹjọ́ wo ni kábíyèsí fẹ́ dá? Ṣé ẹ wá rí i pé ó yà á fura? Ó tọ́ láti bíi ọjọ́ mélòó kan lawuyewuye tí ń ṣẹlẹ̀, tí fàkínfà ń ṣẹlẹ̀ láàárín àwọn kábíyèsí kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí ló sì fà tájọ ọlọ́pàá fi pè wọ́n láti yanjú gbogbo ọ̀rọ̀ náà nítòbí ǹnùbí. Ibi tí wọ́n ti ń yanjú ẹ̀ ni awuyewuye míì ti bọ́ òde. Èyí ló sì fà tí kábíyèsí ọba Olúwo tilẹ̀ wó fi yọ iná létí ọba Akínrọ́pò tìlú Àgbààgbà. Gẹ́gẹ́ bóun tá a gbọ́, kábíyèsí Olúwo tilẹ̀ wó ìyẹn ọba Abdulrasheed Adéwálé Àkànbí. Àwọn náà ṣàlàyé o pé ṣe ni ọba Akínrọ́pò pe àwọn ní wèrè tó sì fẹ́ fi ọ̀pá ìtìlẹ̀ ọwọ́ ẹ̀ yọ àwọn lójú ló jẹ́ káwọn ó yá dìfẹ́ǹdì ara wọn nípa gbígbà létí. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ìbínú ò mọ̀ pé olówó ò lẹ́sẹ̀ ńlẹ̀. Bí kábíyèsí akẹgbẹ́ yín bá tiẹ̀ hùwà tí ò da, kì í ṣe pé kẹ́ ẹ wá sọ̀rọ̀ yín di abẹ̀sẹ́kù bí òjò kẹ́ ẹ máa jà láwùjọ. Ẹ lè táwọn síra, ẹ sì lè sọ fún un pé ohun tó sọ ẹ láìkí ẹ̀. Ṣùgbọ́n èwo wá ni ká máa bọ́ sọ́lẹ̀, ká máa jà, ká máa gbára wa létí. Ẹ̀yin àmọ́ bá a bá bẹ́ràn wí, ó yà á bẹ́ràn wí o. Kábíyèsí ọba Akínrọ́pò tìlú Àgbààgbà, ẹ̀yin náà kò kù. Àgbà yìí sọ̀rọ̀ tán, ká má tiẹ̀ wá sọ pé orí adé aṣíwájú láwùjọ olórí ìlú tẹ́yìn náà sì wò sùnsùn tẹ́ ẹ̀ ń pe ọba aládé ọba akẹgbẹ́ yín lórúkọ tó bójúmu láwùjọ. Àwọn ìpèdè tó yẹ ká máa gbọ́ lẹ́nu agbèrò, àwa ń gbọ́ lẹ́nu olórí ìlú. Ẹ rí i pé ó kù díẹ̀ káàtó débi pé ọ̀pá ìtìlẹ̀ ẹ fẹ́ fi yọ kábíyèsí ẹ̀yìn ọba Olúwo lójú. Ẹ dákun ká tiẹ̀ wá ní ọ̀pá òun wá wọ ojú kábíyèsí sóhun tá à ń wí làá máa wí. Orí adé tí wọ́n ní kèé sùn ta sẹ́yìn ò ní sun ọgbà ẹ̀wọ̀n. Ẹ wá sọ ọ̀pá ìtìlẹ̀ ẹ sọ di ọ̀pá ìyọjú. Ara tá à ń wí nìyí pé ó kù díẹ̀ káàtó fáwọn ọba wa nílẹ̀ Yorùbá. Èmi ìbá pé gbogbo ẹ̀yin lóko nílẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí àṣàlẹ̀ Yorùbá, ẹ̀yin tí àṣàlẹ̀ Yorùbá kàn gbọ̀ngbọ̀ngbọ̀n, ẹ ṣe jẹ́ àṣètò kan ká pè ní sẹ́mínà tàbí symposium níbi tá a ti máa la àwọn ọba ilẹ̀ Yorùbá lọ́yẹ̀ nípa ìwà tó yẹ kí wọ́n máa wù láwùjọ wa. Torí bá a ṣe fi wọ́n sílẹ̀ ní gbòǹdùkú yìí, òun ló jẹ́ kó lúkálùkù mọ́ wọn máa hùwà tó bójúmu láwùjọ wa o. Gbogbo ìlú kọ̀ọ̀kan ẹ máa ṣètò láti máa la àwọn ọba yín àti àwọn ìjòyè lọ́yẹ̀ nípa ìwà tó yẹ kí wọ́n máa wù láwùjọ, kí wọ́n yẹ dójú tìlú wọn mọ́. Kí ló dé? Àwọn tá a pè láṣíwájú wa, tá a pè lórí adé gan-an ni wọ́n ń hùwà kíwà láwùjọ wa. Ìwà tó ò bójúmu. Ẹ sì pèrè yín lórí adé, a sì ń dọ̀bálẹ̀ fún yín, à ń fàyà á kanlẹ̀. Ẹ̀yin gan-an wálẹ̀ wá ń hùwà tó nápọ̀nlé ń nú. Ẹ ṣọ́ra o, gbà tí nǹkan bá wá ń bàjẹ́ látọ̀dọ̀ yín aṣíwájú. Kí ni ká ti pẹ̀lú èyí? Kí ni ká ti sọ̀rọ̀ ohun tí ń ṣẹlẹ̀ yìí ná? Ẹ̀yin aṣíwájú wa, ẹ ṣe mú yangàn láwùjọ wa mọ́. Nígbà tẹ́yìn wá ń gbára yín lójú, tẹ́ ẹ̀ ń gbára yín nímú, kí ni ẹ fẹ́ kí àwọn olóṣèlú mọ̀ sọ nípa yín? Ojú wo lẹ fẹ́ kí ààrẹ orílẹ̀-èdè ó fi wò yín? Àwa kan ń lo gbogbo owó wa, à ń lo táìmù wa àti gbogbo ohun tọ́lọ́run ọba mi fún wa láti promote àṣàlẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá wa tá a wá pè láṣíwájú, ẹ̀yin tá a gbójúlé tá a gbọ́kànlé, ẹ̀yin wá ń bàṣà ń jẹ́. Ẹ ṣọ́ra o. Ẹ dákun gbogbo ládéládé, gbogbo lóyè tí ń bẹ nílẹ̀ Yorùbá
láì yọ kábíyèsí kankan lẹ̀ ẹ dákun ẹ bá a ṣàtúnṣe. kábíyèsí tẹ́ ẹ bá mọ̀ pé kò mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì ẹ pe irú kábíyèsí bẹ́ẹ̀ sí àkíyèsí. ẹ dákun ẹ bá a ṣàtúnṣe o. Àkàndá òun ò bú orí adé kankan o, torí orí adé lèmi Àkàndá ń ló jẹ́ ń pàrókò ọ̀rọ̀ yìí sí gbogbo orí adé tí ń bẹ nílẹ̀ kóòtù òjíbí. Yorùbá sì pé àìmọ̀ kèé pa ọmọ ẹ̀ ó dàbọ̀. Ṣe lọ́jọ́ òní, àdìtàn bó dọ̀la.